ẹ̀yin ọ̀jọ̀gbọ́n èèyàn, ẹ̀yin olóye, ẹ̀yin onílàákàyè, ẹ̀yin tí Ọlọ́run fi ìmọ̀ tó dájú sí lórí, ẹ dákun ẹ gbà mí mọ̀ràn o. Kí ni kí n ṣe? Arìnrìn àjò ni mí, èmi àti ìyàwó mi àsìjọ gbébì kan. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan mo máa ń wálé, kódà nígbà míì ó lè jẹ́ ẹ̀ẹ̀kan láàrin ọdún mẹ́rin, ó lè jẹ́ ẹ̀ẹ̀kan láàrin ọdún mẹ́ta ní wálé. Kì í sì ṣe wípé yín pẹ́ náà lọ títí tí ń fi bá tèmi lọ. Àmọ́ oríṣiríṣi ọ̀rọ̀ ni mo ti gbọ́, oríṣiríṣi awuye náà ti fún mi ròyìn nípa ìyàwó mi. Wọ́n á ní àríyàwó rẹ níbí, àríyàwó rẹ nítọ̀hún. Léè tó ti ẹ̀ wá borí ni wípé ẹbí mi gan máa ń sọ wípé ìyàwó mi ń tẹ àwọn mọ́lẹ̀, kò lápọ́nlé ẹnì kankan lọ́wọ́ mọ́. Ẹni tó bá wù ní sọ̀rọ̀ sí, kódà ìyá tó bí mi lọ́mọ gan kò kọjá wípé kó sọ̀rọ̀ sí wọn. A sọ̀rọ̀ sí wọn bó ṣe wù sàkàsàkà, a ṣe bó bá ṣe wù. Gbogbo oyún náà mo sì mú mọ́ra ni. Yín sàmọ́ bí àwọn oyún pé ẹ má bínú. Àbí ọ̀sìn bẹ́ẹ̀ ọ ní báyìí náà ṣe pin. Ǹjẹ́ tó bá wà ń bẹ̀, ǹjẹ́ wọ́n ó pin bá ń bí? Yín sàmú mọ́ra. Ń pẹ̀tù sán ẹbí mi lọ́kàn. Wọ́n tún pè mí àárí pẹ̀lú eléyìí o. Bí ṣe ń ná tàdúgbò ní ná ti tòsí ní ná tọ̀nà jíjìn. Oríṣiríṣi ni mò ń gbọ́. Lélè tó jẹ́ wípé ìbànújẹ́ ọkàn ló jẹ́ fèmí náà. Ṣùgbọ́n kí n mo fẹ́ ṣe. Nígbà sẹ́ mi ò sì wá gbà mí láyè láti rè jókòó tí ń kọ́. Nígbà tí yìí sì ṣe pé mo ti dójú owó sílé tí ń fi wò wípé ó dá yín lọ mọ́. Bóyá tí n bá tún jókòó tì ọ́, bóyá gbogbo ohun tán ń sọ yìí, bóyá yóò tiẹ̀ tún kúrò nínú ayé rẹ̀. Ìyìn lè ṣèyún gbà ń mèdòdú owó bí kan. Èmi tí ń tòótọ́. Ẹ mọ́ gbàgbé wípé ìyàwó mi ti ṣàbíyamọ fún mi o. Kì í ṣe wípé kò tí ì ṣàbíyamọ o. Ó ti ṣàbíyamọ. Ó ti bí sùn, ó ti bí wàlẹ̀ gan fún mi pàápàá. Èmi tí ń tòótọ́. Nígbà òdíá bíi kí n pelé kàn ọmọ ó gbé. Ìyá yín ń kọ́. Bíi kan ní ìyá àwọn sáré lọ bì kan. Ìyá àwọn sáré lọ bí gbá. Ìyá àwọn sáré lọ ra nǹkan. Kò wá sọ́jọ́ tí mo wá pè tí ìyá tí mo ń wà nílé ni. Só ní nǹkan kan tẹ̀yìn ọmọ yìí fi pamọ́ fún mi ni. Ọmọ náà sàn sọ wípé dádì ìwà irọ́ o. Ojú ẹlẹ́dàá yín tó àfi nǹkan kan pamọ́ o. Nǹkan mọ̀ ń bọ́ sásìkò tẹ́ ẹ bá pè sí ni pé mọ́mì ìwà ti jáde. Èmi tí ń tòótọ́. Àṣeyàwó mi náà ti digbá di agbọ̀n. Ó ti kọ́ ọmọ sọ́dún èèyàn. Òun náà ti mú ìrìn àjò pọ̀n. Ó ti travel. Òun náà ti wá sí ajé lọ. Nígbà àṣírí tú sí ń lọ. Kì í ṣe wọn oṣù mẹ́fà tí ìyàwó mi ti lọ làṣírí tú o. Sí mi lọ́wọ́ o. Nígbà àṣírí tú sí mi lọ́wọ́. N tó ṣe dùn mí. Ó dùn mí lọ́pọ̀lọpọ̀. Wípé bó bá tiẹ̀ wá rìnrìn àjò, kí ló dé tó lè bùn gbọ́? Kí ló dé tó lè dágbére fún mi? Nígbà tí ìsínú àwọn ọkọ tó jẹ́ wípé wọn ò fi àṣeyọrí fún ìyàwó. Kódà ó rí bákan lára mi. Ọmọ sì rèé, ó ti kún ọ sọ́dọ̀ ẹni tí ó kún ọ sí. Asán ọmọ náà ń parọ́ fún mi ni. Èmi ni tí ń tòótọ́. Nígbà tẹ́mi náà padà lọlé, lèmi náà bá wò wípé kí ni mo lè ṣe. Àti àtìlẹ́yìn tẹ́ ẹbí mi fún mi. Ṣé ẹ kú mọ̀ pé mo ti sọ ṣáájú wípé ìyàwó mi ò wulẹ̀, ó ti yọwọ́ wá sí wọn. Àwọn náà ò nífẹ̀ẹ́ rẹ̀ débì kan. Àti gbogbo nǹkan náà sọ fún mi gbà mo tún délé tí mo fetí mi gbọ́yàwó ọ̀rọ̀. Mo bá mọ́ kan mo ikú èjì. Lèmi náà bá wò pé ó yá ẹ̀sùn ń bẹ wọn ò fẹ́ ìyàwó mi. Bẹ́mi náà ṣe di ìyàwó mi nù o.
mo bá fẹ́ yàwó mi kí n mo fẹ́ yàwó sí mo kọ́ ọmọ mi mo kọ́ ọ kó níbi tó kọ́ ọ sí mo kọ́ ọ síbi tó tẹ́ mi lọ́rùn kì í ṣe ọ̀dọ̀ àkàtà ìyàwó ni mo kọ́ ọmọ mi sí o ṣùgbọ́n mo kọ́ ọ síbi tó tẹ́ mi lọ́rùn tí wọ́n ò ti bá mójútó wọn tó jẹ́ wípé ọkàn tèmi náà ó lè balẹ̀ wípé àwọn ọmọ mi wọ́n wà níbi tó dáa lèmi náà bá fẹ́ yàwó mi nígbà mo sì débi tí èmi náà ti wá padà lẹ́yìn ìgbà díẹ̀ tí mo lò nílé ló bá pè mí ló bá ní èmi tí a ṣe bá ń fò béèyàn bá tiẹ̀ sọ fún un wípé mo lè gbégbèsè tí mo gbé òun mọ̀ nírọ́ ni lẹ́mi náà bá sọ fún wípé ṣéwọ náà ó sọ gbèsè rẹ fún mi kó tó di pé ọ̀rìnrìn àjò ǹjẹ́ òye ọbùn mi gbọ́ gẹ́gẹ́ bí ọkọ wípé ọkọ mi o èmi náà fẹ́ wá sí mo fẹ́ sí ajé lọ o báyìí kàṣà báyìí káwòdì tó fàárẹ̀ o kí ló dé tó ọ̀dà gbére fún mi ò tó lọ sọ́ọ̀tún wá wò wípé ẹ̀kọ́ kan tí ń bá wálé náà kí n tún rè mọ́ fi tibítibí gbálẹ̀ nídìí àrò mi torí òye mi èmi tí ń tòótọ́ látìgbà náà ní sáà tí ń pè mí àmọ́ ibi tí mo ti wá nílò òye yín ní o níbi tí mo ti nílò ìrànlọ́wọ́ yín ní níbi tí mo ti nílò kẹ́ ẹ gbà mí mọ̀ràn rèé èyí tó wà nílé ìyún tó jẹ́ bí ìyàwó kejì ṣe mo sọ fún wípé èmi àti ìyàwó àkọ́kọ́ ní nǹkan kan ṣe mọ́ àti kọ́ra wa bẹ́ẹ̀ sì ni àkọ́ra wa ìtòsí náà ló bí mi nú tó jẹ́ rèé gbégbèsè àti fẹ́ yàwó mi èyí tó wá dàbí rẹ̀ ní ẹ̀sìn ni wípé ó ti ń pè mí padà àtijọ́ ń sọ̀rọ̀ àmọ́ ṣé ìwà àdó ń yàwó méjì náà nù ni àbí ní kó mọ ọba tiẹ̀ lọ ǹjẹ́ tí n bá gbà padà ní ẹ̀sìn ǹjẹ́ ìyàwó mi tí mo ṣẹ̀ fi ò ní bínú àbí kílẹ̀ ẹ̀yin olóye èèyàn rò pé mo lè ṣe lóòótọ́ àkọ́ra wa o ìjà nìkan ń bẹ láàrin wa tí mo fi rèé gbégbèsè o kì í ṣe pé mo sọ fún gẹ́gẹ́ bí ọkọ wípé wọn ò lè fi ọmọ kì í sì sọ pé òun náà sọ fún mi gẹ́gẹ́ bí ìyàwó wípé ọkọ mi wọn ò ṣe mọ́ o ẹ mọ́ sì jẹ́ ǹtàn wípé ẹ mọ́ gbàgbé wípé gbogbo òròyìn tán fún mi kì í ṣe kò sí kankan tí mo gbà mú báyìí tí mo fojú ara mi rí o wọ́n ní náà ń gbogbo rẹ̀ o ṣùgbọ́n tó jẹ́ tó bà èmi lẹ́rù jù tó bí mi nú jù ni wípé ó kú òǹlé kàn ọmọ sákàtà àbòmí láì jẹ́ kí n mọ̀ ìyún gangan ló kan mi léegun tó mú mi rèé gbégbèsè tí mo fẹ́ gbé ṣé ká wá sọ pé mo ti dán ìyàwó méjì nù ni kí n gbẹ̀bẹ̀ rẹ̀ kí n dáríjì àbí kí n ní kórè wọ́kọ̀ tiẹ̀ síwájú ẹ mọ́ gbàgbé wípé ìgbà kékeré náà lèmi àtẹni tí mo ṣẹ̀ fẹ́ lẹ́lẹ́ẹ̀kejì náà láṣẹ mọ́ra o kì í ṣe pé bóyá mo mọ̀ wá rẹ o kì í sì ṣe pé bóyá òun náà mọ̀ wá mi kò yé n báyìí náà ẹ̀sìn ibi tí mo ti wá nílò ìmọ̀ràn yín nù ṣé kàn méjèèjì kájọ mọ́ béèrè àníyàn lọ àbí kò mọ̀ bá tiẹ̀ lọ kíyàwó kékeré tó kú ti gbà tẹ́lẹ̀ wípé òun ò bá yà á lé ńlé kémi àti ẹ̀ náà mọ ọjà eré ètì lọ èmi àti òjò pàbídé ní comment section yìí olóye yẹn ẹ bá ń like comment ẹ share ó dàbọ̀.